Olootu àgbà Lumi, pírẹsẹ́ńtà tó yáyì, Jagunlabi tí ń para lébi ẹni para ọkọ, ọkùnrin 7.5, ìdán gangan, àìdán. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi, lókè òkun. Mo mọ̀ kí yín o, ẹ kú àtijọ́ ṣe dáadáa ni. Inú gbàgede ti àríyá ọmọlúàbí ti Goldberg Premium Lager Beer náà mo jókòó sí, èyí tó jẹ́ pé a ti ń ṣe lọ báyìí, ó ti wá tó bí ọ̀sẹ̀ méje. Ọ̀sẹ̀ kẹjọ náà la wà yìí, ìyẹn tó jẹ́ tí àṣekágbá tá fi mọ tá gangan làágbàdé ọmọlúàbí yìí fún. Wọ́n bẹ̀rẹ̀, àwọn 12 náà ló bẹ̀rẹ̀, àmọ́ lọ́wọ́ tá a wà yìí, àwọn 3 péré náà ló kù. Iyùn Lion Fuji, Abọ́sẹ̀dé àti Ayọ̀ Benzi, wọ́n ti ń gbìyànjú bọ̀ tipẹ́tipẹ́. Ní tí mo wá fẹ́ bá wọn sọ lónìí ò pọ̀ rárá. Ọ̀rọ̀ píníṣín kéékèèké náà ni, ìbéèrè díẹ̀díẹ̀ tí ò bá nira dé. Bó o náà ti ṣe ṣe é, bó o lè ròǹgbà wọn, kí náà ròǹgbà tán bẹ̀rẹ̀, ibo lọkàn wọn wà báyìí àti pé ọjọ́ iwájú wọn gẹ́gẹ́ bí olórin Yorùbá, kí lè ròǹgbà wọn, kí làwọn tán rò. Ẹni àkọ́kọ́ tí mo pè wá sórí ìjókòó ń bí náà ni Lion Fuji, tí ọ̀pọ̀lọpọ̀ ti ń tẹ̀lé láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò tá a mọ̀ sí olórin Fuji. Wọ́n ní abínibí ni orin Fuji tàwọn. Ẹ já gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu Lion Fuji. Olootu àgbà Lumi náà ló wà kalẹ̀. Lion Fuji, ẹ̀lẹ́. Ẹ kú ti àríyá ọmọlúàbí. Ẹ wo ó lágbára. Ó ní agbára. Àdúpẹ́ fọ́lọ́run. Inú bí tí mo ti rí yín in person torí a ti ń wò yín lórí TV ńlé láti jọ yìí tá à ń wò yín táwọn pé ara wo ni bọ̀bọ́ yìí fẹ́ dá. Àwa rí i pé ẹ dára yìí títí ẹ dá débi tá a wà yìí débi tí àṣekágbá ó ní àmì gidi. Ìbéèrè àkọ́kọ́ ni pé bó o ní ìrìnàjò ti rí láti pàtẹ́ ti bẹ̀rẹ̀ lásìkò tá a wà yìí. Olóòtú, ìrìnàjò yẹn rọrùn, àìsùn àìwo, even gbà mí bí ó mọ̀ pààyàn ò ní gbọ́dọ̀ jẹun, tó rẹ̀ gbọ́dọ̀ kọjú mọ́ nítorí fẹ́ ṣe, so rẹ̀ gbọ́dọ̀ ṣe rìhásà, gbogbo ẹ̀ gbọ́dọ̀ pé o rẹ̀ gbọ́dọ̀ fọ́ǹbù, so ó le gan kó ṣe nǹkan tó rọrùn. Wàá dúpẹ́ fọ́lọ́run, bàjẹ́ ń tì lọ́lọ́run bá wa tì. Bá béèrè pé ṣẹ́yìn rò pé ẹ débi tẹ́ dé yìí, àmọ́ wọn ò ní béèrè ẹ̀ bẹ́ẹ̀. Látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ dísìn yìí, àwọn kankan máa ń wà lọ́kàn èèyàn tó lóyìnbó ń pè ní doubt. Ǹjẹ́ ẹ ní doubt kankan tó jẹ́ kẹ́ wò pé ṣé máa dé ẹ̀dópin yẹn ṣá, ṣé máa dé bí final ṣá? Ìdè ọkọ̀ fi yé yín kẹ́lẹ́ mọ̀ pé mi ò ní doubt. Mo ní má tiẹ̀ rò rárá, má fọkàn sí pẹ́rẹ́. Bọ́ máa gbé fẹ́fẹ́ lómìíràn o, kìnìún Fuji ló máa jẹ́. Kìnìún Fuji ló ń kọrin. Ọlọ́run. No doubt at all, zero doubt, gbogbo ẹ̀ pátápátá pé àní ibi tí adé yìí wà sẹ́, ó ti ní ìtumọ̀. Standard. Ìbéèrè ẹ̀kẹta náà ni pé bàtẹ́ ti bẹ̀rẹ̀ dísìn yìí, kẹ́tù wá wò pé 50 million naira, ẹ̀bùn tó tó 50 million naira ló wà níwájú yìí. Bó lẹ́yìn ṣe rò pé ètò yìí yóò ṣe ti iṣẹ́ orin yín síwájú sí? Ó ti already. Because ibi tí wọ́n ti mọ̀ mí tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ mí. Mo ti ń lọ bí tí wọ́n ti ń ya mí láṣọ lẹ́yìn. Àlàyé láyọ̀n. Celebrity tó ń èmi gan ọmọ gbọ́n, èmi náà níṣẹ́ ẹ̀yìn tèmi. Màá chop náà kú, màá ṣe normal kí n tó kúrò ń bẹ̀. So ó ti gbé mi dé ibi tó ga tó nítumọ̀ tó lápẹ̀rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Goldberg àtàríyá ọmọlúwàbí. Bẹ́ẹ̀ ti ń kọrin láti ìbẹ̀rẹ̀ ti ètò àríyá ọmọlúwàbí Goldberg yìí dásìkò yìí. Kí ni àwọn nǹkan tí ó wà nínú orin yín tàbí tó jẹ́ special talent, unique talent tẹ́ ẹ ti lò tó fún yín ní àǹfààní lórí gbogbo àwọn olùdíje tó kù? Ọ̀gá tèmi rí i pé ó fún mi láǹfààní jù ní pé composition mi. Because mi ò kí ń kọrin tí táìbà láti bẹ̀rẹ̀ mi ò tí kọrin tèmi gangan. Àwọn ọ̀rọ̀ yẹn. Mi ò tí kọrin tèmi gangan. Orin tí mo compose fọmọlúwàbí nìkan mò ń kọ láti gbà yẹn. Ó jẹ́ kí n sọ pé this is my time, tán máa dá mi mọ́ o, àsìkò ti tó táyé máa gbọ́ mi kétékété. Mo ti ẹ̀ mú rántí orin yẹn dáadáa. Bó o lẹ ti rò pé tẹ́ ẹ bá ṣàṣeyọrí níbi kíní tẹ́ ẹ jáde gẹ́gẹ́ bí olùborí, bó o lẹ ṣe wò pé ẹ ṣe ṣe ara yín tó fi jẹ́ pé kò ní kàn jẹ́ lásán? Ṣé ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé àǹfààní báyìí wọ́n á rí lẹ́yìn tán bá mú dìmú tán báyìí wọn ò ní rí fi ṣe kankan. Bó o lẹ ń ṣe rò pé ẹ lè lo àǹfààní fi tira yín lókè dáadáa? Olóòtú, mo ti máa ń sọ tipẹ́ wípé n tó bá ń ṣe wàá máa bẹ lọ́rùn àgbéga ti dé. Because mo ti níṣẹ́ ńlẹ̀ tẹ́lẹ̀ náà, owó ló kù láti fi gbé sókè. Tówó ti wá dé, kò sí wọn tó kù, iṣẹ́ ti bẹ̀rẹ̀ ni, àyábẹ́lẹ̀ obìare ni. Àyábẹ́lẹ̀ obìare. Mo ṣe ní èmi kìnìún tó ń kọ́ Fuji náà rèé, ọmọ tó ń sọ nígboro. Gègé. Ṣé ti gbọ́, èmi náà ń sọ nígboro. Ẹ̀yin náà ń sọ nígboro. Ọdún 5 sísìn lágbára Ọlọ́run wọ́n sì máa sọ̀rọ̀ yín gbòòrò. Ọdún 5 táwa ń wò níwájú yẹn, ibo lẹ́yìn ti ríra yín?
àwa ibi tó ga ni o ibi tó ga ni o because mo ní nǹkan tó pọ̀ nílẹ̀ tí mo fẹ́ júlẹ̀ sí gbòòrò láǹbà pọ̀. ẹ kàn mọ́ kó fún wọn lọ ni. àní gbogbo ẹ ti kúnlẹ̀ kọ́lọ́run fún alẹ́ mi àtàláfíà. Ọlọ́run gbà fún yín Ọlọ́run gbà fún yín thank you very much ẹ ṣé gan ni á tún máa rí yín bá a mọ̀ wò yín ní ibi tí àṣekágbá kọ́lọ́run fún yín láǹfààní ó jẹ́ pé ẹ̀yin náà lẹ padà dé adé ti àríyá ọmọlúwàbí ẹ ṣé gan ni.